Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àná Ọlọ́run. Oore ajẹ́ ìjẹ́tọ́ Ọlọ́run ọba. Kí ó máa bẹ́ẹ̀ mi àti yín kó máa bá gbogbo wa. Káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ sì ti ń wò mí. Allahumma àmín. Ní ojú fọ́nrán mi, ẹ rí pé bàbá wa Fadilati Sheikh Miftahuddin Gbadegesin Ayanbadejo, the Grand Chief Imam of Ijebuland, Hafizahullahu ta'ala wa ra'ahu. Àwọn ni wọ́n wà bẹ́ẹ̀ tí mo dúró sẹ́gbẹ̀ẹ́ wọn yẹn. Ṣé rí àwòrán tí mo lò yìí, àwòrán òwe ni, ṣùgbọ́n kì í ṣe àsìkò yìí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa òwe yẹn, ọjọ́ iwájú ni bí iznillahi ta'ala. Ṣùgbọ́n lásìkò yìí, bàbá wa Chief Imam, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ túbọ̀ pẹ́ fún wa lágbára lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan kan ò ní ṣe yín, àlàáfíà yín ò ní bàjẹ́, ìlú ò ní túmọ̀ yín lórí, jọmọ́ ò ní túmọ̀ yín lórí, lágbára lọ́dọ̀ Ọlọ́run bí iznillahi ta'ala. La hawla wala quwwata illa billahi aliyyul azim. Bàbá wa, ẹ kìí ṣe màláíkà o. Àwọn màláíkà ní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. Àwọn ní nǹkan kan ò ní mú wọn kàn fi takò Ọlọ́run àbí kàn fi yapa òfin Ọlọ́run ọba. Ṣùgbọ́n ọmọ ènìyàn ni wá, àyè sì mọ̀ rìn kí orí wa kó má mì. Bàbá onílùú kò ní jẹ́ òtú. Bàbá wa onílùú kò ní jẹ́ òtú. Ìlú ò ní túmọ̀ yín lórí lágbára lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àgbékalẹ̀ yín dáadáa. Ọmọ èèyàn ní ṣìgbọ́ o. Ṣé rí lásìkò tá a wà yìí? Ṣé rí bí oyè ipò bó ṣe ní ìgbádùn náà ló ní kíkan? Ìdàkejì ẹ̀ lẹ́ ń rí. Ṣùgbọ́n ìdàkejì tẹ́ ń rí yìí náà kí lẹ máa fi yanjú ẹ̀? Sùúrù, as-sabru wa-thabatu. Sùúrù àti ìdúró ṣinṣin. Allah subhanahu wa ta'ala ó sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní fastaqim kama umirtu. Dúró ṣinṣin gẹ́gẹ́ bí mo ṣe pa ẹ́ láṣẹ. Ṣé rí sùúrù pẹ̀lú ìdúró ṣinṣin, òun náà lè máa fi kọ́ńkà ẹ̀. Kì í ṣe ìjà, kì í ṣe ìbínú. Ọlọ́run ọba jọ̀ọ́ kò ní jẹ́ kí ìlú dàrú mọ́ yín lórí. Àmọ̀ràn mi fún bàbá wa nìyẹn, mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ wá rí flyer tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí? Àwọn kan ló wà behind it. Mo mọ̀ọ́mọ̀ nígbà tí mo rí, mi ò pe àfáà kankan. Ìdí tí mi ò ṣe pé àfáà kankan rèé o. Mi ò fẹ́ kí èèyàn kan sọ wípé lẹ́yìn ìgbà tí mo bá a sọ̀rọ̀, ó wá lọ fi ọ̀rọ̀ mi, ó lọ fi ṣe fídíò. Mi fẹ́. Nítorí pé àwa àfáà, nǹkan méjì Ọlọ́run bá fi ṣàdánwò fún wa. Ó pọ̀ o, ṣùgbọ́n méjì nínú ẹ̀ ò le gan. Alẹ́ mi ìdáríjì. Àbòsí ìwásí tó pọ̀ púpọ̀ jù. Ṣé ẹ rí méjì yẹn? Ọlọ́run fi ṣàdánwò fún wa. Àdánwò yẹn pọ̀. Ó sì yẹ ká máa yẹra wa wò dáadáa lórí eléyìí. Ṣé wá rí ẹ̀yin àfáà mi? Gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin lè máa mú. Mo ní bàbá láàrin yín, mo ní ọ̀gá láàrin yín, mo ní àfáà láàrin yín, gbogbo yín pátápátá. Mo fẹ́ pè á ṣàkíyèsí kankan. Kí làkíyèsí yẹn? Wọ́n ń pe fíkìwò kan ní fíkìwò al-muwazzanat. Àgbọ́yé nípa wípé ká kọ́kọ́ máa wé, ká máa view consequences lórí action tá a bá fẹ́ take. Nǹkan tá a bá fẹ́ ṣe. Nínú fíkìwò al-muwazzanat yẹn, òun náà ti sọ pé laysa kullu ma yajuzu fi'luhu shar'an yajuzu kullu fi'luhu fi kulli waqtin wa bi kulli tariqa. Kì í ṣe gbogbo nǹkan tó tọ́ láti ṣe nínú ṣẹ̀ríà la máa ń ṣe ní gbogbo àsìkò àbí gbogbo ọ̀nà la máa ń fi gbà ṣe. Òun ni fíkù al-muwazzanat. Laysa kullu ma yajuzu fi'luhu shar'an yajuzu fi'luhu fi kulli waqtin wa bi kulli tariqa. Àfáà ìmáàmù láti bèèrè lọ́wọ́ ara ẹ̀ ní tí mo fẹ́ ṣe yìí, tí n bá ṣe sí pọ́blíkì, kí ni nǹkan tí àbọ̀ ẹ̀ máa jẹ́? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lásìkò yìí, tí n bá sọ ọ̀rọ̀ yẹn láàrin gbogbo àwùjọ tí mo wà yìí, kí ni consequences ẹ̀ máa jẹ́? Báwo làwọn èèyàn ṣe máa fi wẹ̀? Ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí, tí èmi bá rò pé ó dáa lọ́dọ̀ ti tèmi, báwo làwọn èèyàn tó ń wò wá láwùjọ tí àwa ń kọ́ lẹ́kọ̀ọ́, báwo náà ṣe fẹ́ rí? Ipò wo náà fẹ́, ojú wo náà fẹ́ fi wò ó? Àwọn nǹkan tó yẹ kí gbogbo lè máa mọ̀ pátápátá, gbogbo dáìyà tó ń pèpè sójú ọ̀nà títọ́ lọ́wọ́ ọba
tán láti kọ́kọ́ máa put into consideration nìyẹn fiqhu al-muwazanat. Rasulullah sallallahu alayhi wa sallam tó wá sọ fún wa pé laysa al-aqila allazi ya'lamu khayrun min ash-sharr. kì í ṣe ẹni tó wà intelligent lẹ́ni tó ṣe pé ó mọ̀ pé aburú rèé oore rèé dáadáa rèé àbí oore rèé aburú rèé. walakin al-aqila ṣùgbọ́n ẹni tá a lè sọ pé highly intelligent person òun náà ni alladhi ya'lamu khayrayni wa sharra sharrayni. òun náà lẹ́ni tó ṣe pé orí nǹkan yìí mo fẹ́ ṣe ó dáa kí n ṣe ṣùgbọ́n wá fi wẹ̀ pé èwo ló dáa jù nínú méjèèjì ṣe ni ó dáa jù àbí má ṣe. orí aburú kan pé nǹkan yìí ó burú ṣùgbọ́n ti bá ní kí n yẹra fún aburú yìí èwo ló dáa jù nínú kí n yẹra àbí kí n fara máa gbà á èwo ló wà tó ṣe pé ó lágbára èwo ló lẹ́sà jù nínú méjèèjì. ẹ jẹ́ ká wò ó tí ó bá dọjọ́ ọ̀gbẹ́ni dàlkìyàmà tọ́lọ̀ ń bá béèrè lọ́wọ́ wa wípé kí láti torí ẹ̀ pín. kí ni àwọn nǹkan tí ṣẹ̀ríà Islam tó sọ fún wa pé a lè torí ẹ̀ pín. nígbà tí Ọlọ́run Ọba ṣe àmọ̀ pé ikhtilaf in tó common in tó láti máa ṣẹlẹ̀ ní ikhtilaf bẹ́ẹ̀ ni ikhtilaf láti máa ṣẹlẹ̀ ikhtilaf ni wípé orí mọ́sí àbí ilé ìlú dúró lé orí ilé ìlú dúró lé in tó ń pè ní ikhtilaf ni ẹ ṣùgbọ́n tàná sọ̀rọ̀ ní ọ̀bọ̀dọ̀ ṣẹlẹ̀ bọ̀ tí tàná sọ̀rọ̀ náà bá ti wá padà wá ṣẹlẹ̀ kí lọ́nà ọba sọ wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulihi. nígbà tí tàná sọ̀rọ̀ wá ṣẹlẹ̀ láàrin wa ṣáà dá padà sọ́dọ̀ Ọlọ́run àtòjíṣẹ́ kí lọ́nà ọba sọ nípa ìgbésẹ̀ wa kí ni nǹkan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó sọ kí ni Rasulullah sallallahu alayhi wa sallam kí ló sọ. tá a bá wá rí pé dáadáa ní nǹkan tá a fẹ́ ṣe yẹn èwo ló dáa jù nínú ẹ̀. ṣé ká ní aṣíwájú wa ká ní òhò ló dáa ni àbí ká ní ìgbàmọ́ra kódà bó bá tiẹ̀ ń ṣe àṣìṣe ká ní ìgbàmọ́ra yẹn kí a lè fi kọ́ àwọn ọmọ lẹ́yìn wípé bí aṣíwájú rẹ̀ bá ṣe nǹkan tí ò dáa ní ìgbàmọ́ra torí ọjọ́ tí wọn náà máa dé bẹ́ẹ̀ èwo ló dáa jù nínú méjèèjì. tá a bá wá fẹ́ túká ṣé a fẹ́ túká lórí wípé ńgbà tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ oníṣẹ̀ṣe ni lè mọ́mù wádẹ̀ ń sọ sí lèmi ṣe fẹ́ yàgò fún ṣé bẹ́ẹ̀ la ṣe fẹ́ túká lé lórí àbí nítorí wípé kí ni nǹkan tá à ń jà sí kí ni nǹkan tá a fẹ́ túká lé lórí kí ni nǹkan tá a fẹ́ túká lé lórí. ẹ jẹ́ ká jọ bí ara wa. Allah subhanahu wa ta'ala ó sọ pé nínú al-Qur'an Ọlọ́run Ọba ní wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Ọlọ́run Ọba ní ká kóra papọ̀ ká so mọ́ ara wa a ò gbọdọ̀ pín yẹlẹyẹlẹ. ẹ túbọ̀ ní tọ́lọ́run Ọba tó sọ Ọlọ́run Ọba ní wala tanasau ẹ má jà torí pé tẹ bá jà fatafshalu ẹ má pín tí ẹ bá ti wá pín wa tazhabu rihukum agbára yín máa dínkù. agbára yín máa dínkù wọn ò ní rìgáàdì fún yín mọ́ ẹ̀yin àfa wa à ń bẹ̀ yín ni tí a bá rí nǹkan tí ò dáa ẹ jẹ́ ká pera wa ká jọ bára wa sọ ṣé ká pín ní solution kí ló fà á tó fi jẹ́ pé kò sí ittihad láàrin wa gbogbo wa ṣà ń pín ni ẹnu wa ò kó gbogbo wa ò bára wa ṣe bẹ́ẹ̀ bá rẹni tó dáa bẹ́ẹ̀ ṣe máa bá tiẹ̀ jẹ́ ni kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. ẹ pín ẹ̀ ń pín pínpín tí ẹ̀ ń pín yìí kò ṣe wá láǹfààní ẹ dákun nítorí tọlọ́hun àwa ń bẹ̀ yín ni o nítorí pé kí lè fẹ́ dẹ́gbẹ̀ ní ilẹ̀ fún ṣé nítorí pé wọn ò pín ire wọn ò láre àbí tó bá déwájú Ọlọ́run Ọba tó bá jẹ́ pé nítorí ẹ̀sìn lọ́lọ́run Ọba ṣe sọ pé òun máa fi àwọn nǹkan sí abẹ́ ìjì òun lọ́jọ́ ìpín dàlkìyàmà kì í ṣe nítorí nǹkan tẹ̀ ń pín ṣé a lè rí ẹjọ́ yẹn rò níwájú Ọlọ́run. máa rí ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bíi pé mò ń ṣe àtakò fi títú dáa kó fi gbọ́ kó lè jẹ́ ṣe èmi àti ẹ̀ láǹfààní subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.